update ẹ̀yin èèyàn mi, update tuntun tó gbóná fẹlifẹli lélẹ̀. ìyàwó Muyideen nìyẹn Ìbùkún, ó ti lọ serve Muyideen ní court order o. bẹ́ẹ̀ ni finally Muyideen padà gbẹnu sí máìkì nílé ẹjọ́ o. ó ti lọ fún Muyideen ní court order o. ẹ wò ó eléyìí tilẹ̀ ti kẹ́. bẹ́ẹ̀ ni tẹ́ bá gbàgbé ọ̀rọ̀ tí Muyideen sọ nípa ìyàwó ẹ̀ tó ní ó ń bá pásítọ̀ Agbala Gabriel ní àjọṣepọ̀. Ìbùkún tẹ̀yìn Yorùbá sì gbàgbé Ìbùkún jáde ó wọ̀nù Muyideen pé kó yé bá òun lórúkọ jẹ́, ṣùgbọ́n tó ṣe pé àwọn supporters Muyideen wọ́n ṣàti Muyideen gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí wọ́n ti tì í ó ti di ilé ẹjọ́ o. ẹ wo ẹjẹ́ àgbẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ẹjẹ́ àgbẹ̀kúnrẹ́rẹ́ bó ṣe ṣẹlẹ̀ gan lẹ́nu Ìyálájé courtroom. ẹ̀dẹ̀ máa bá mi fèrò yín náà lórí ẹ̀sìn kọ́mẹ̀ntì fọ́nrán yẹn rí ẹjẹ́ àjọ wò. ẹ ti rí Mr. Muyideen Emmanuel Adégòkè ẹ ti rí àdírẹ́sì ẹ̀ tọ́jú junction rẹ méjì àdúgbò rẹ ṣe ti rí ẹ ti rí ẹni pé mi kọ́ ṣe wá rí lẹ́tà yẹn báyìí ṣe ẹ ti rí ẹ̀yin tẹ̀ wá lórí YouTube ṣe ẹ ti rí ẹ jẹ́ kí n signature ẹ̀ rí kí lè parọ́ pé mo lè sí ìfẹ́ ẹ ti bá ìdá mi lọ́tọ̀. tọ́ ṣe ẹ ti gẹ́ẹ̀tì ẹ̀ báyìí tẹ̀ wá lórí YouTube. wọ́n ń pè ní ṣáàjú dọ́kẹ́ ẹ̀yin tẹ̀ wá lórí YouTube ẹ̀mọ́ ìgbàlù. so bí ẹ̀jẹ̀ tó ní kámẹ́rà fún àwọn nǹkan sọ̀rọ̀ ní ọ̀gbà tó ní kọ́pì ìta fún ó sáìnì ẹ̀ ìta ní kó receive kọ́pì ti original kọ́pì tó wà lọ́wọ́ tiẹ̀ kò sáìn fún ó sáìn fún tó fi acknowledge letter after fún ṣe ti orúkọ ó sáìn so má parọ́ fún kọ́pì tó wà lọ́wọ́ ẹ̀ olóò sáìn ṣùgbọ́n tí bàbá sáìn ilé ìfún ọ ilé náà ti tó wa receiver details ṣe ti rí ó fi acknowledge by receiver so kọ́pì tó wà lọ́wọ́ ẹ̀ tó bá wù kó sáìn fún tó bá wù kó má sáìn fún tó wà lọ́wọ́ wa yìí ó ti tó àwa báyìí tó ti gẹ́ẹ̀tì so ẹ̀yin tèmi ó ti yé wa báyìí so ẹ̀já tàn kámẹ́rà ní ẹ ṣe mà ní àwọn bá pè wá pé tán Ìyálájé o ládùúgbò wa o ibẹ̀ ni àwọn mọ̀ ti rí àfibisólóore yìí nǹkan ló tiẹ̀ ti dá lẹ́tà náà ti retí lẹ́tà náà ti rẹ́dì wọ́n ṣàti bá wa fún un nígbà owó àjọjọ́ sátidé náà bá padà lọ nígbà wọ́n padà lọ wọ́n bá bá ní ṣọ́ọ̀bù nìṣolú bẹ́ẹ̀ fẹ́ wọ ẹni tó sú ẹ̀ rèé o ṣé kí n yọ nǹkan tó wà lójú screen ẹ jẹ́ yọ nǹkan tó wà lórí screen ṣé kí n yọ kẹ́ ẹ lè rí dáadáa ẹ ti rí ẹ tó sú ẹ rèé Mrs. Adégòkè Ìbùkún Adéníkẹ́ ó lóun ní àfíà orúkọ pásítọ̀ ó sọ pé ó ní àfíà pẹ̀lú with one prophet Gabriel ẹ̀sùn tó ń fi kàn án social media on the 4th day of June ni ó circulate so ẹ máa padà rí. My voice is echoing. Wow, what happened? Why is it echoing? Bí o torí mi nìkan mo wà nulẹ̀. So ṣé ẹ ti rí? Yes. So bó ṣe rí nìyẹn. Wọ́n ṣáà bá wa lọ ní ọjọ́ Saturday. Bàtàn débẹ̀ lọ́jọ́ Saturday, a wá rí standard and befitted office tí wọ́n gbà fún. So ṣe pé Ìbùkún ò ṣe pásítọ̀ Ìbùkún ò kì í ṣe pásítọ̀ pásítọ̀ Démọ́lá ló gba Jésù òun ni pásítọ̀ òun ni ó dákẹ́ ṣùgbọ́n Ìṣèjàre Ayọ̀délé ọmọ Ajé God bless you sir. so bó ṣe rí nìyẹn torí ó gbọ́dọ̀ wà nínú àkọsílẹ̀
nítorí ìgbà tí ìbùkún tó bá máa tẹ̀síwájú nínú ìrìn àjò ẹ̀ nínú ayé kò ní sí àkọsílẹ̀ ibi fún àkọsílẹ̀ àwa wípé tọ̀ wọ́n parọ́ mọ́ òun ni. àwọn èèyàn náà á dẹ̀ wà nínú àkọsílẹ̀ dọ́dọ̀ àwọn èèyàn tó bá ti ń sọ ọ̀rọ̀ yìí lọ́jọ́ iwájú bí tí ò bá sí pé ọmọ ìjáde wípé wọ́n parọ́ mọ́ kódà ó fi lẹ́tà ránṣẹ́ látọ̀dọ̀ lọ́ọ̀yà ẹ̀. ṣé wá rí tó wà ní lẹ́tà yẹn wọ́n wá fún ní ọjọ́ 7 working days láti jáde síta láti apologize ó dẹ̀ revert gbogbo nǹkan tó sọ yẹn. tí ò bá wá ṣe ọjọ́ 7 máa pé ní Tuesday 7 working days ṣe wọ́n kó ti gbà ní Saturday so Monday, Tuesday, Wednesday, Thursday òní ló pọ́jọ́ 5 ó máa pọ́jọ́ Thursday òní ló pọ́jọ́ 4 Monday, Tuesday, Wednesday, Thursday ọ̀la ló máa pé 5 days next week Monday á pé 6 days tó bá jọjọ́ Tuesday á pé 7 days. so lẹ́yìn ìgbà náà tí ò bá wá ṣe the needful àfọwọ́fà rẹ̀ ni. so màá kàn advice ti gbogbo àwọn tó jọ rí tí ojú wọn jọ rí fínífíní àwọn ẹlẹ́rìí ẹ̀ lórí social media wọ́n bá gbá ẹ̀rí ẹ̀ dání àwọn náà lè lọ síbi as a witness tí ò bá ṣe the needful. ẹ má pretend pé ẹ̀rí lẹ́tà tí ò fi jíṣẹ́ fún yín ni ó yẹ kó fi jíṣẹ́ fún yín pé òun rí lẹ́tà látọ̀dọ̀ ìyàwó òun. gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ṣojú yín tẹ́ ń sọ bí ẹni pé ẹ wà ń bẹ̀ tẹ́ ń sọ tẹ́ ń fọwọ́ lálẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ sọ ẹ máa jẹ́ witness because tí o bá ṣe the needful ẹ gbàgbé ẹ̀. àjọ máa tẹ̀sẹ̀ kan náà bọ̀ ṣòkòtò kan náà rẹ̀ Adémọ́lá ọmọ amúṣe òun ni pásítọ̀. ṣèbí òótọ́ ni ọ̀rọ̀ yóò dẹ̀ ní Muyideen mọ́wulẹ̀ jẹ́ kéèyàn tiẹ̀ ṣe girigiri mú ẹ ṣèbó òótọ́ ni ṣèbó orí wọn. Israel kó o jáde síta kó o apologize síyàwó ẹ ọ̀rọ̀ tí mo sọ mo kó jẹ mi ò rí kò ṣẹlẹ̀ o àsọdùn o òbẹ́ nìkan jà fọwọ́ rẹ́ gbogbo ara alé nímú ni mo ṣe o tàbí kò lọ kẹ́rì ẹ lẹ̀ tó bá ti yá àti ìnídìí àwọn èèyàn mi ìfẹ́ káwọn èèyàn kọ́kọ́ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká máa fi gbogbo àwọn nǹkan tá a fẹ́ ṣe fẹ́ kẹ́ ẹ mọ̀ sí mo ṣe jẹ́ kẹ́ ẹ mọ̀ mo tó bẹ́ẹ̀ máa mọ ọ̀dẹ́ tì í mo mọ̀ kọ́ rí pé gbogbo orí afẹ́fẹ́ kàn dákẹ́ rọrọrọrọ ẹni bọ́dọ̀ ò sọ̀rọ̀ mo kí ló dé tí wọn ò sọ̀rọ̀ ṣé nítorí lẹ́tà ló wá ń bà wọ́n lẹ́rù ni ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀rí ni tó wá lé ni ló bá sùn ló bá débẹ̀ ló bá gbá ẹsẹ̀ yìí lórí ṣe bẹ́ẹ̀ rí ni ẹni rí náà tí ò bá ti because tó bá pé 7 days a tún máa tẹ̀síwájú wàá kó ẹ̀rí ẹ̀dẹ́ ní ẹjọ́ lọ́dọ̀ adájọ́ àti gbogbo àwọn tó sọ pé wọ́n gbẹ̀rí wọn jẹ́ irú àwọn tó mọ̀ nípa gbogbo wọn mọ̀ra wọn gbogbo ilẹ̀ máa kẹ́rì yín dání pé láti fi support client yín ṣe pé wọ́n fa yín wọ́n invite ẹ̀yin o ṣùgbọ́n at least ẹ̀yin tẹ́ ti ń support client yín tẹ́ ti ń sọ pé bíi pé ẹ wà ń bẹ̀ báyìí at least ẹ bá ti support ẹ̀ náà délé ẹjọ́ it's not a big deal láti fún ní ìgboyà tẹ́ bá débẹ̀ pé tọ̀ lóòótọ́ lórí ìwọ tó tún rí ṣe kejì bẹ́ẹ̀ ni mo rí ìwọ tó rí ṣe kẹta mo rí ìwọ tó rí ṣe kẹrin jáde síta kó olórí. ó lágbára ṣẹ́yìn yẹn náà rí wípé ó lẹ́tíkẹ́ àfìgbà táwọn àáfàá tí wọ́n padà ṣáà ti Muyideen délé ẹjọ́ kí ló opinion ti yín kí lè ròyìn ẹ máa sọ sí kọ́mẹ́ǹtì. ǹjẹ́ èèyàn ti rò wípé Muyideen ṣé yóò ṣe the needful gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú lẹ́tà yẹn wípé kó bọ́ síta kó wá apologize kó retract gbogbo àwọn statement ẹ̀ wípé òun ò sọ bẹ́ẹ̀ mọ́ kó ní òun ò sọ bẹ́ẹ̀ pé ìbùkún bá pásítọ̀ Àgbàlá Gabriel ní àjọṣepọ̀ ṣé yóò ṣe bẹ́ẹ̀ ṣé kò ní ṣe bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn
ẹ máa jọ opinion yín sí comment o, and ẹ má gbàgbé láti máa bá mi follow Digi Naija online lórí Facebook. Link tó wà ní comment section fídíò máa gbé yín dé orí Facebook page wa. Àwọn gbogbo yín tẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi náà lórí YouTube, ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí. Ẹ máa like and share ètò kó máa lọ lórí ayélujára. Ó dàbọ̀.